pẹ̀lú Supreme Council of Ọba Ìṣẹ̀ṣe worldwide ni mo ṣe ń dé Apeke ní adé gẹ́gẹ́ bí obabinrin Apesa of Yoruba land. Àjẹgbó àjẹtọ́, àjẹgbó àjẹtọ́, àjẹgbó àjẹtọ́. Ẹni sùúrù mi ìfẹ́ kẹrí ni mo ṣe kọ́kọ́ ṣe yìí. Ó ti jẹ́ obabinrin Apesa lónìí láàrin gbogbo àwọn tí wọ́n ń kọ orin ẹ̀sà tí wọ́n fi ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ. Ó ti di ọba obìnrin fún wọn lónìí. Ẹni tó bá bínú ẹ kábíyèsí Olúfìrẹ̀ Kòkì iná gorí ilé fẹjú tótó àkàtà yẹrìyẹrì ìṣàwọ̀ àpá onítọ̀. Ẹni tó bá ní pé torí pé gbogbo ayé parapọ̀ wọ́n fi ẹ́ jọba obabinrin Apesa fún ilẹ̀ Yorùbá tó bá ní pé wọ́n fẹ́ gbógun tiẹ̀ tàbí inú ń bí wọn tàbí wọ́n fẹ́ máa ṣe ìlara lọ́tún tàbí lósì ṣọ̀pọ̀nà ògùdó èdè oníwọ̀wọ́ àdó òrùmọlógún dànù á fi ilé onítọ̀hún á fi ṣe gbogbo ìjà. Ẹnikẹ́ni tó bá ro ibi ru ẹ́ nítorí pé o gbadé lónìí, ẹni tó bá ro ibi ru ẹ́ kíbi o máa jẹ́ ọ̀tọ̀ onítọ̀hún nílé lóko lọ́nà. Adé ló ti dé lónìí, adé yìí àwa fi ẹ́ hàn fún gbogbo àgbáyé. Mo ti sọ lẹ́ẹ̀mejì, mo tún wá tún sọ lẹ́lẹ́kẹta wípé nígbà tó bá máa fi ṣe irú àjọ̀dún eléyìí tó ń ṣe yìí ní ọdún tó bọ̀ yìí lóyìnbó ni wàá ti dé tí wàá ti wá ṣe. Kó tó di àkókò náà, àwọn tí wọ́n ń pè ẹ́ pé Apeke ó yá kó àwọn báńdì ẹ máa bọ̀ wá sí orílẹ̀-èdè Amẹ́ríkà kó wá kọrin kó dẹ̀ kì í ṣe Amẹ́ríkà nìkan láti pé kó tọ̀ fún bí oṣù kan oṣù méjì. Lónìí ni mo ń fi àṣẹ tí gbogbo ayé ń sọ báyìí wọ́n máa dìde. Lónìí ọ̀nà ẹ ti wá là o. Ó ti rí bẹ́ẹ̀, ó ti ṣe bẹ́ẹ̀.